ojúmọ́ mi ti mọ́ wa báyìí lẹ́yìn tí ò mọ́ bá wọn kan lẹ́yìn táwọn kan sì ń lérò pé tí ò bá tiẹ̀ wá mọ́ inú yàrá àwọn ni ó ti mọ́ ṣùgbọ́n bí tí wọn ò fẹ́ lọ́ba mi ti ní kójúmọ́ yóò mọ́ bá wọn àfi yorú àwọn èèyàn báyìí o a tún fi ń gbé tóbi fún Ọlọ́run ọba ni ìwọ tó wá mọ́ bá láàyè tó wọ̀ ọ́ nínú ìṣesí tó ń fẹ́ ó sì wà nínú ìṣesí ọ̀hún lásìkò yìí ó yá dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run alhamdulillahi rabbil alamin jíjí wa tá a wá jí lóòrọ̀ yìí kò sí ohun méjì tó yẹ kébì àti yín kájọ mú ṣe gẹ́gẹ́ bá ti mọ̀ ń sọ fún yín lórí ètò yìí gẹ́gẹ́ bá ti mọ̀ ń làkàkà rẹ̀ fún yín gẹ́gẹ́ bá ti mọ̀ ń rán yín létí wípé ojúṣe tèmi tí náà ni wípé kárẹ́ni méjì mẹ́ta mẹ́rin ká kàn sí wọn bá ṣe lè kàn sí wọn ká pè wọ́n bá ṣe lè pè wọ́n ká rí pé àjẹ wọn pa láti dìde lásìkò tó yẹ kí wọ́n dìde láti ṣe ìbádà wọn lásìkò tó yẹ kí wọ́n ṣe ìbádà láti lè jẹ wọ́n pa wípé irú àsìkò tá a wà yìí kì í ṣe àsìkò tí a lè fi ṣeré tí wọn náà bá ṣeré yìí ó ti ṣe kan nínú iṣẹ́ olóore tí a jọ ń ṣalápá tètè rẹ̀ tá à ń pera wá sí náà ni àtúwárọ̀ wà á lẹ́ẹ̀kan sí tá a bá ti wá jí lásìkò yìí ẹ dákun ẹ má jẹ́ ká fi àwọn ọmọ wa lẹ̀ sórí ibùsùn ká má wò pé àwọn ọmọdé wọ̀nyí ọjọ́ orí wọn kéré ká má wò pé àwọn ọmọdé wọ̀nyí ẹ má jẹ́ ká tí ìkánjú jí wọn ẹjọ́ tó kó tó bí ọwọ́ aago mẹ́rin àbọ̀ ó lọ lù ú díẹ̀díẹ̀ ìpípa náà látò wá jí àwọn ọmọdé wọ̀nyí ẹ má jẹ́ òrí bẹ́ẹ̀ ẹ já jí wọn káwọn náà ti mọ̀ pé àwa ṣeré nílé ayé bẹ́ẹ̀ ṣe jíjẹ́ èèyàn náfìlà ẹ jí àwọn náà kí wọ́n máa wò yín bẹ́ẹ̀ ṣe yan náfìlà káwọn náà máa tẹ̀lé yín bá bẹ́ẹ̀ ṣe ṣéun gan-an èyí ń lọ́jọ́ alẹ́ gbogbo wa yóò fi dùn ún àmọ́ tẹ bá ń retí pé dago mẹ́rin ó de aago mẹ́rin àbọ̀ kí n tó jí i ó ṣeéṣe ká lérò pé wà látọ́jú àwọn ọmọdé wọ̀nyí dàgbà ó ṣeéṣe ká lérò pé àwa láṣẹ olùtọ̀nà wọn nígbà tásìkò bá tó ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ kéde kọ̀ wípé ẹ̀mí tèmi àti ìjọ ń lò yìí àwa kọ́ ńlá nẹ̀mí yìí o ẹ̀mí tó bá mi aláwòrán yìí tó yá wa ni tó bá sì wú ọba mi ó lè gbà á lásìkò tó bá wù ú ẹ má jà dájọ́ ẹ má jà dá àkókò ẹ má jà ká dá ìgbà wípé wọ́n bẹ̀rẹ̀ sí í tọ́ ọmọ mi látàsìkò báyìí tó bá ti níyan ọdún báyìí ní màá wá jí kó máa yan náfìlà ní màá jí ìwọ̀nba kéwú tó ń lọ kéńlé kéwùn tó yẹ kẹ́ ẹ ti máa fàsìkò yìí jí kóhùn náà mọ gbé tírà rẹ̀ tó bá jẹ́ pé tírà rẹ̀ máa ń ké èyí tó bá ti wà nínú Kùránì ní wọn táwọn náà ó gbé tí wọn tìláwà rẹ̀ ẹ máa wá wò pé ẹ má jà tí máa dààmú ọmọ wọ̀nyí tẹ ẹ bá lérò wípé ẹ padà wá kọ́ ọmọ yìí lọ́jọ́ iwájú tó lọ́wọ́ wá fún ilé àǹfààní ìwà ń kọ́ túrú ọmọ bẹ́ẹ̀ wá dọmọ ọlọ́mọ ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣe pé o a máa ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sáwọn kan nú ayé ìṣẹ́jú ló yẹ kájọ mọ́ múra inú ayé tá a wà yìí lórí ìgbésí ayé wa àti lórí ìgbésí ayé àwọn ọmọ tọ́lọ́run kó tì wá àti gbogbo àwọn tọ́lọ́run bá tó kó yí wa ká tó bẹ láyìíká wa ojúṣe wa lórí wọn ẹ má jà á fi dọ́là ojúṣe wa lórí wọn ẹ má jà á fi dọ́tùlà ojúṣe wa lórí wọn ẹ má jà á fi dájọ́ mẹ́rin torí pé a lè pé yóò dọ̀là kó má dọ̀là a lè pé yóò dọ̀túnla kó má dọ̀túnla a lè pé yóò dìjọ́ mẹ́rin kó má dìjọ́ mẹ́rin ojúṣe wa lórí àwọn ọmọ wa lẹ́sẹ̀kẹsẹ̀ yìí ni ká ti mọ̀ mú ṣe ká sì mọ̀ mú gbọ́ ká sì máa tọ̀ wọ́n sọ́nà àti gbogbo àwọn tó yí a bá rí pé ojúṣe wa lórí wọn ó ṣe kókó ṣe pàtàkì ẹ má jà á dásìkò sí kọ́lọ́ jẹ́ kẹ́mi nìkan ọ̀kọ̀ wá gbòjù báyìí lọ ṣùgbọ́n o mùsùlùmí lóòótọ́ mùmùní lótútọ́ àti lódodo àmọ́ múra gbogbo ẹ̀ lẹ̀ náà ni àmọ́ múra gbogbo ẹ̀ náà lẹ̀ àmọ́ múra rẹ̀ lẹ̀ ni torí ká lè jèrè láyé ń bí àti jọ́ọ̀bù rẹ̀ kì í hàn mọ̀ kò ní jẹ́ pé ọlọ́run mo ti lérí pé tó bá fún mi láyè dàsìkò báyìí wọ́n sì ṣe nǹkan báyìí o ọlọ́wà ní ó yìí ṣe mùsùlùmí ìwọ tó bá jẹ́ mùsùlùmí lótìtọ́ àti lódodo má béèrè àyè pé ó dìgbà tó bá dáyè báyìí
ó dìgbà tó bá tásìkò báyìí wọ́n fẹ́ ṣe nǹkan báyìí gbogbo ohun tó bá yẹ kó o ṣe níṣẹ́jú àyá ṣe níṣẹ́jú àyá òun tó bá jẹ́ pé oore ló fẹ́ ṣe fún èèyàn ni tẹ́mi rẹ̀ bá ti sọ kúlúkùlùkùlù pé wọ́n ṣe lágbájá lóore wọ́n sọ pé tó bá dọ̀la wọ́n sọ dọ̀la lẹ́sẹ̀ kan náà tètè yá gbéra kó o ṣe lóore ọ̀hún tó bá jẹ́ pé o fẹ́ ràn lágbájá lọ́wọ́ ni ìwọ náà lẹ́ẹ̀kan náà dídé kó ràn lọ́wọ́ mùsùlùmí lóòótọ́ àti lódodo gbogbo tẹ́mi wọ́n bá ti mú ẹja ṣe lásìkò kó máa di pé àwa kábàámọ̀ lásìkò tó yẹ ká kábàámọ̀ owó tó yẹ ká lò ká fi ṣàǹfààní fáwọn èèyàn tó jówó tiwa àwọn tí òun bá ṣe pìlẹ̀ owó yìí àwọn ní ọmọ olówó ìbò ti wù wọ́n tún máa lò sọ́nà tí àwọn ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ànágbára kan mọ́ nígbà tá a bá ti bọ́ọ̀dì sọ́dọ̀ bàmí àláwòrán bí ìgbà tí màá tìyín tá à ń ríra tá à ń sọ̀rọ̀ yìí tá à ríra tá à ń wora wa yìí ńlá dùnmọ́ o ẹ̀já mọ̀ pé ara tá à ń gbé kiri yàwá kọ́la ní o ẹ̀mí tá à ń gbé kiri yàwá kọ́la ní o bó bá tásìkò tẹni tó fẹ́ gba nǹkan rẹ̀ fẹ́ gbà á kò ní sọ fún ẹ pé àsìkò báyìí ni mò ń bọ̀ wá gbà á o kì í ṣe bá a ṣe ń sinwó pé òun bọ̀ lọ́la wá sinwó o ì ń bọ̀ lọ́tùnla wá gbowó mi bẹ́ẹ̀ kọ́ o bóun bá dé ó dénú ọlọ́run dákun mọ́jọ́ tí ì dé báyìí bá ti máa sọ náà títí àsìkò náà fún wa dé ọlọ́run dákun járí tiẹ̀ ṣe gbogbo eléyìí náà tá à ń sọ yìí àfi ń ṣalápá àti tẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ ká mọ̀ wípé ẹ jẹ́ ká tètè jí àwọn ọmọ wa ká jí àwọn alábàágbé wa ká jí àwọn ìbátan wa wípé àsìkò táàwí ti tó wọ́n ti láwà kùránì kí wọ́n ṣe àsìkáàrù kí wọ́n yẹn nọ́fìlà káwọn náà ṣe pẹ́ fún síwájú ọlọ́ ìgbà míì àdúrà táwọn ọmọ yìí ń ṣe fáwọn òbí a máa gbà lórí wa ń gbà mí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní òtí ìnẹ́ṣẹ̀ lọ́rùn ẹ máa sọ fún wọn pé ọmọ mi dákun ṣàdúrà fún mi mo ṣàdúrà lórí ìtẹ́ rẹ lórí ìjókòó rẹ pẹ̀lú kùránì rẹ hun máa sọ fọlọ́run pé Ọlọ́run má fi pa wá má fi àjẹ wá má fara ni wá máa bá a sọ fọlọ́run kọjọ máa yá ní gbogbo ìgbà ẹ̀kọ́ ọmọ ilé àdúrà tí ó máa ṣe ọ̀pọ̀ mùsùlùmí ní àwọn ọmọ wo màdúrà ṣe kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ ní àwọn ọmọ wo màdúrà ṣe tẹ́bá ní kọ́ mùsùlùmí yóò ṣàdúrà lọ́mọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́sàn ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mùsùlùmí wà tí ó màdúrà ṣe nígbà tá a fi kọ́ wọn láti bẹ̀rẹ̀ ìgbà wọn láà fi kọ́ àwọn ọmọ yìí ẹ dákun ẹ má jẹ́ àṣàṣùkún yìí ayé ọ̀hún ti lọ à ń tọ́ o àdédé kí àwọn ọmọ kàwá kápámọ́ láṣẹ ọba àmì àláwòrán mi lótú lè ṣe Radio Sport FM kanafe on sport 91.9 náà ni a fi ń kéyìn káàbọ̀ sórí ètò ẹ̀dìdì ẹ̀mú SAARI jẹ èmi náà ni ọmọ ìyá yín nínú Islam Alhaji Muhammad sọ́ọ̀lì elétí ọ̀fẹ́ ọba bí ọlọ́run sí àkọ́dé ẹ̀dá àdètú ọba mi àláwòrán mi ǹjẹ́ a máa kíra wa lóòrọ̀ yìí pẹ̀lú gbólóhùn kan tá a máa fi kíra wa láyé ń bí àti níjọba ìkìyàmọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.